fọwọ́ tì mí sẹ́yìn. Bàbá ṣínà ayọ̀ mi lórí gbogbo tí mo bá ṣe láyé. Ṣínà ayọ̀ mi bàbá, ṣínà ayọ̀ mi, ẹ̀rí rẹ̀ gbà nínú ayé. Òjò ìbùkún wà láìlẹ́gbẹ́jẹ́ kó rọ̀ lé mi lórí, kí n fọwọ́ ayọ̀ mi gbanú títí dalẹ̀. Ṣínà ayọ̀ mi, má jẹ́ n jìyà Elédùmarè, kí má fomi jẹ́ bùkélé, kí má fi ronú ló gbà, kí n jókòó nínú ìdẹ̀ra, kí n pàṣẹ ayọ̀, kíre gbogbo kó tó mi lọ́wọ́. Ṣínà ayọ̀ mi bàbá, ṣínà ayọ̀ mi, ẹ̀rí rẹ̀ gbà nínú ayé. Òjò ìbùkún wà láìlẹ́gbẹ́jẹ́ kó rọ̀ lé mi lórí, kí n fọwọ́ ayọ̀ mi gbà nínú mo fẹ́ kó lọ sọ́jà sórí gbogbo àwọn nǹkan tí mo kọ́lẹ̀ gbogbo ẹ̀ pátá ni kó rà bí mo ṣe kọ́ sí ni òye tí mo kọ́ against each one bẹ́ẹ̀ ni kó ṣe rà o ò dẹ̀ gbọ́dọ̀ pẹ́ lọ́jà tó ń lọ yìí nítorí mi ò fẹ́ kó pẹ́ kó sọ fún dráìvà pé kó gbé ẹ lọ sọ́jà kó gbé ẹ lọ kó lè tètè di yọ́yọ́yọ́yọ́ dáadáa kọ́mọ́kọ́mọ́ down. Ọ̀gá rò èwo la rí gbọ́ o. Ṣé ẹ̀dẹ̀ ti ráyè tí ọmọ yín sìn? Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ṣé ìwọ sọ fún mi pé o fẹ́ rí mi ní òde lóhùn mi? Mọ́mí, ẹ̀mí ló ní ìfẹ́ sọ fún mi. Orin kan tí mò ń kọ láti ìjẹta, òun náà mo ṣe ń kọ nísìn. Mo ní mi ò dáa tọ́ ọ. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ó yẹ kí Islam gbé yẹn ti yé yín. Mo broke ló ń jẹ́ bẹ́ẹ̀. Èyí ọmọ ọ̀sìn. Ọ̀gá o broke ni ìyẹn mi. Yes ma. Ó dà wá. Ìgbà wo ni mo ṣì lọ sọ 150,000 sí àkáǹtì monthly allowance tó tún ti yá ń sọ pé o broke. Ṣẹ́rí mọ́mí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fi nǹkan kan yé yín. Ṣẹ́rí monthly allowance yẹn kó tó mi ṣe nǹkan kan mọ́. Expenses mi ti kù báyìí and kò dẹ̀ kí n gbà mí ju ọ̀sẹ̀ kan lọ tí mo máa fi náwó yẹn tán. You can imagine. Ayomi odindi 150,000 naira tán fún wọn nìkan lọ́sẹ̀ kan ìwọ náà wò ó ṣé torí pé òṣìṣẹ́ ló ṣe mọ ìlà tó wó kọ ni àbí tó ìgbà tó jáde NYSC ẹ̀ tán ta ní pé kó lọ take over company bàbá ẹ̀ pé kó máa rọ̀nì okọ̀ tó bá jẹ́ pé ilẹ̀ mọ́ o lọ síbi iṣẹ́ láàárọ̀ o padà ń rọ̀ láàbálẹ̀ wàá mọ bó ṣe ń rí ló ní àdúrú 150. Mọ́mí ṣé torí owó tí mo pè lọ́wọ́ yín ní ẹ ṣe ń sọ àdúró rẹ̀ yẹn sí mi ó dà tí ẹ bá mọ̀ nǹkan tó máa sọ fún mi ò fẹ́ owó yín mọ́. ìjọ wá bí ṣe bí àwọn ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni àti pé ọ̀rọ̀ handle company má handle company ní kọ́lá tí ń sọ̀rọ̀ òun ni mo kàn ṣe chip yẹn in ó dà má bínú ṣùgbọ́n má fún ẹ ìwọ kúkú ṣàlù ní company ó kàn jẹ́ pé mo kàn ń bẹ lọ́nà ẹ̀ sìn ni. mo ní mi ò ní ìdòwò yín mọ́ àbí ọ̀wọ́n wà bẹ́ẹ̀ ni. ó dà má bínú máa fún ẹ èlò ló fẹ́ gan. ok tí ẹ bá insist pé ẹ fẹ́ fún mi ní owó yẹn màmá ní 200,000 naira but ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ máa try láti increase monthly allowance mi torí kò tó mi ṣe nǹkan kan mọ́. mo ti gbọ́ máa increase kókó tẹ́lẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ nù ìwọ ló ní nǹkan ẹ ìwọ ló lówó ẹ ìwọ ló ní kọ́mùnì ẹ bẹ́ẹ̀ fílẹ̀ fún ẹ tó bá jẹ́ pé òun ṣiṣẹ́ ń bẹ̀ fún rẹ èlé ní 150,000 tá à ń sọ̀rọ̀ o máa gba iye tó ju bẹ́ẹ̀ lọ bó bá ṣe wù ẹ́ ló ṣe máa náwó ẹ̀ ọ̀rọ̀ tèmi náà ń sọ náà nìyẹn tó wá gba gbogbo ẹ̀ síbìnú. Sherry, Mumsy, kò
kò ń ṣe pé èmi náà fẹ́ manage company but it is not just the time for that, you know. Mo ṣe gbé ìgbésẹ̀ kan ni ó yẹ kí n sinmi kí n tún tó gbé ìgbésẹ̀ mi àbí. mo gbà tí tó bá ti sọ náà ó dáa bó ti òkú wa yẹ kó jẹ́ pé ọ̀ká máa ti sọ̀rọ̀ kékeré wà ti máa bínú wà ti fara ya nǹkan tá máa jókòó tá máa sọ ní tùbí ìnùbí wà ti máa bínú kò dà bẹ́ẹ̀ náà. ọmọ kìíní kan you are my darling. Mama bínú sí mi mọ́. Ṣẹ́rí inú wọn ni pé ẹ máa fún mi ní owó yìí bọ́ ó kọ́ jẹ́ pé lẹ́kọ̀ọ̀kan ẹ máa fẹ́ try láti lera mọ́ mi wá gan. ṣe sí mẹ́un. mo rí ṣe. máa rọra o. àní bẹ́ẹ̀ lọ lé o. ó dáa. bàbá sí òsì. kò sí kankan máa ṣe rẹ lọ. ó dáa ẹ sá rọra o. mo ti gbọ́. Aya mi o. Aya mi o. Bàbá mi. Aya mi ni o. Aya mi ni o. Bàbá mi. Aya mi o. Aya mi o. Bàbá mi. Bàbá mi. Bàbá mi. Ẹ̀ǹdẹ̀. Bàbá mi ẹ̀ǹdẹ̀. Ẹni bàbá mi. Ẹ gbà mí o. Bàbá mi. Ẹ̀ǹdẹ̀. Ẹ gbà mí o. Ọlọ́pàá gbà mí. Bàbá mi. Ọlọ́pàá gbà mí o. Yẹ́n mo ti kú. Bàbá mi ẹ̀ǹdẹ̀ ọlọ́pàá. Àbí o. Yẹ́n mo ti kú. Bàbá mi ẹ̀ǹdẹ̀ ọlọ́pàá. Bàbá mi o. Bàbá mi. Ẹ gbà mí. Ẹ̀ǹdẹ̀. Ẹ bá ń gbọ́ ìjọ. Ẹ̀ǹdẹ̀ bàbá mi. Bàbá mi ẹ̀ǹdẹ̀. Kí ló dé? Ìwọ ọmọkùnrin má mà parẹ́. Ẹni tí mò ń sọ fún ẹ gbogbo ìgbà tó kì í gbọ́ tèmi. Báwo ló ṣe ṣẹlẹ̀? Àwọn sọ́kò ni màmá ibi tá a ti ṣiṣẹ́ lọ. Wọ́n wá láyé àwọ̀ àwọn kí tó ṣẹ́jú pé wọ́n ti ṣubú lulẹ̀. Bí wọ́n ṣe lè sọ̀rọ̀ mọ́ nìyẹn. Ń gbọ́. Babájísọ́lá, kí ló ṣe ẹ́? Àyà ń bì. Ìwọ ọmọkùnrin yìí. Àyà tó ń dùn ẹ́ yìí, ìfúnpá nìyẹn o. Mo dẹ̀ sọ fún ẹ kó yé ronú. Tìyàwó ẹ̀yà Adésọ́lá tó ń ro ìmọ̀ níyì.